ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáwé oyè Ọ̀túnba Bobaseto ti Esure Ijebu Mushin lé lórí Adebayo ti sọ wípé òun yóò túbọ̀ máa pa àṣà àti ìṣe ìlú Esure mọ́ tí òun yóò sì mú ìlọsíwájú bá ètò ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ àti láti mú àṣepọ̀ àwọn ará ìlú dánmọ́rán sí i. Adebayo ṣe ìlérí yìí níbi ìwẹ̀jẹwẹ̀mu oyè tuntun náà láti ọwọ́ Obelu ti Esure ní Ijebu Mushin ọba Abdulsamad Kasali. Akọ̀ròyìn wa Fatima Hasan náà wà níbi ayẹyẹ náà tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Àwùjọ yìí jẹ́ ìjókòó àwọn èèkàn lórí ọrọ̀ ajé àti akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò ìnáwó àti àwọn mọ̀lẹ́bí ni wọ́n péjú láti buyì fún ọ̀gbẹ́ni Adebayo tó jẹ́ Ọ̀túnba Bobaseto ti Esure ní Ìjẹ̀bú Mushin. Oyè náà, gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí Shuaib ṣe sọ, ó jẹ́ oyè tó ṣe pàtàkì sí ẹbí wọn ní ìlú Esure, Ìjẹ̀bú Mushin, tí gbogbo ẹbí sì fọwọ́ sí olóyè náà gẹ́gẹ́ bí aṣojú ẹbí. Nígbà tí àwọn ọ̀rẹ́ àti ẹlẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ Adebayo ń sọ̀rọ̀ lórí oyè Ọ̀túnba Bobaseto ti Esure ní Ìjẹ̀bú Mushin, wọ́n sọ pé òun náà ni oyè náà tọ́ sí pẹ̀lú àwọn iṣẹ́ takuntakun tó ti fi lélẹ̀ àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn. Nígbà tí Ọ̀túnba tuntun náà ń dúpẹ́ lọ́wọ́ ọba aláyé náà pẹ̀lú bí wọ́n ṣe mọrírì ipa tí òun kó nínú ìdàgbàsókè àwùjọ, Ọ̀túnba Bobaseto náà tún wá ṣe ìlérí pé òun yóò túbọ̀ máa pa àṣà àti ìṣe ìlú náà mọ́, tí yóò sì mú ìlọsíwájú bá ìlú nípa fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aṣíwájú inú ìlú fún ọjọ́ iwájú tó dára. Lẹ́yìn náà ni Ọ̀túnba Bobaseto tuntun náà wá darapọ̀ mọ́ àwọn àlejò rẹ̀ láti fẹsẹ̀ rajó láti fi ìdùnnú àti ọpẹ́ wọn hàn. Ṣáájú ni Obelu ti Esure Ìjẹ̀bú Mushin ọba Abdulsamad Kasali ti jáwé oyè lé Ọ̀túnba Adebayo lórí gẹ́gẹ́ bí Ọ̀túnba Bobaseto ti Esure ní Ìjẹ̀bú Mushin látàrí ipa ribiribi tó ti kó nínú ìdàgbàsókè Esure àti Ìjẹ̀bú Mushin lápapọ̀.